Tọ́ ẹ káàbọ̀ sórí Bẹ́mbẹ́yẹ́kẹ́ Yorùbá pọ́nbélé ńlá máa ń sọ lórí ètò yìí láìsí àmúlùmálà Yorùbá pọ́nbélé. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ làwọn kan ń pè mí. Lónìí a tún ṣètò ọ̀hún ló ní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Abala mẹ́ta ni ètò ọ̀hún ní. Abala àkọ́kọ́ ìtakùrọ̀sọ pẹ̀lú Yorùbá pọ́nbélé. Ẹlẹ́ẹ̀kejì ni ẹ parí òwe. Ẹlẹ́ẹ̀kẹta ó ní ẹ ka Yorùbá lọ́nà tí kò ní kọ yín lẹ́nu tí yóò sì lọ gerege. Ṣé ẹ ti ṣetán? A ti ṣetán olóòtú. Kí lorúkọ yín? Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Mádẹ̀yìnlọ Ọlálékan Adédayọ̀. Adédayọ̀. Ọmọ bo ni yín? Ọmọ ìlú Abẹ́òkúta. Abẹ́òkúta. Nípínlẹ̀ Ògùn. Nípínlẹ̀ Ògùn. Ọmọ Ògùn. Ó yẹ ẹ parí ẹ máa sọ̀rọ̀ sókè o. Ọmọ Ògùn. Iṣẹ́ yá. Iṣẹ́ máa yá o. Kí lẹ fi sójú yìí? Ìgò ni wà lójú mi. Irú ìgò wo? Inú ọmọ irú ìgò tó jẹ́ o. Káà ti dé gòtò bí mi ti pa. Mo mọ irú ìgò tó jẹ́. Kí lorúkọ iléèwé tẹ́ lọ? Ṣé ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni àbí? Alákọ̀ọ́bẹ̀rẹ̀. Alákọ̀ọ́bẹ̀rẹ̀. Orúkọ iléèwé náà èdè òyìnbó ni wọ́n fi kọ́. Ṣùgbọ́n máa túmọ̀ ẹ̀ ní èdè Yorùbá fún. Orúkọ ẹ̀ ní èdè Yorùbá ni Ogún Rere. Ogún Rere. Ẹ̀yin lè sọ lédè òyìnbó. Kí wàá lè yòówó ẹ̀yẹn náà? Mo ti lọ sí iléèwé tipẹ́ o. Kí lèdè Gẹ̀ẹ́sì rẹ̀ gangan? Mo ti lọ iléèwé tipẹ́ sẹ́yìn wọn. Kí lẹ pè lẹ́ẹ̀kan yẹn náà? Ogún Rere. Ogún Rere. Ó tán orúkọ tó ń jẹ́ nù. Bọ́ọ̀ la ṣe fẹ́ mọ̀ bóyá ti irú iléèwé tó jẹ́ gangan. Ṣé irú iléèwé tó jẹ́? Ẹ pè já. Nǹkan tí mo rántí nínú ẹ̀ nìyẹn pé mo ti lọ sí ilé wọn tipẹ́. Tí mo rántí nínú ẹ̀ nìyẹn. Ẹ rántí iléèwé tẹ́ lọ? Tí mo rántí nínú sẹ́dẹ̀. Mo mọ̀ pé ẹ ti máa ṣe ìdánwò eléyìí tí wọ́n máa ń ṣe wọ iléèwé gíga. Kí lorúkọ eléyìí tẹ́ ṣe? Ẹ sọ̀rọ̀. Ìwé òun yẹn ó pọ̀ oríṣiríṣi. Ẹ sọ àwọn oríṣi tẹ́ mọ̀. Ìdánwò pọ̀ lóríṣiríṣi. Ẹ sọ àwọn eléyìí tẹ́ mọ̀ gangan. Èdè òyìnbó ló fi sọ. Ẹ fẹ́ tí ọ̀rọ̀ sí mi lẹ́nu ilẹ̀ ní sọ. Ẹ tiẹ̀ dárúkọ ẹ èmi ò mọ̀ ni. Ààrẹ mọ̀ ọ́. Báwo lẹ ṣe máa mọ̀ pé mo mọ̀? Ṣé ẹ dọ́kàn mi ni? Ẹ̀yin náà lẹ bí nílé ìwé pè. Mo ní irú èwo ńgbà tẹ́ sọ pé ó póríṣiríṣi. Èyí tó máa ṣe láti yàrá kẹfà lọ sí ti lẹ́yìn yàrá kẹfà ìtútù kan. Yàrá kọ́. Ìkẹ́kọ̀ọ́ kẹfà. Yàrá kọ́. Ìtẹ́ bá ti pè náà ni. Ibùsùn ni. Ibùsùn náà ìtẹ́ bá ti pè náà ni. Kí lorúkọ tó wà wájú mi? Lédè Yorùbá. Ẹ sọ̀rọ̀. Mo rò náà ni. Àsìkò ń lọ lórí ètò. A sì ní àsìkò láti fi ṣeré. Ẹ já ṣètò yẹn pápápá. Torí àwọn tó wò wá. Àbẹ́yìn tẹ́ ń wò wá ẹ fẹ́ kí wọ́n fi àsìkò yín ṣòfò. Rárá àbí? Kọ́ má bínú. Nítorí pé kí ni? Kọ́ má bínú. Yorùbá pọ́nbélé là ń sọ. A gbọ́dọ̀ rò dáadáa bẹ́ẹ̀ ni. Yorùbá pọ́nbélé là ń sọ. Ẹ gbọ́dọ̀ rò. A gbọ́dọ̀ rò dáadáa. A gbọ́dọ̀ ṣiṣẹ́. Orí ètò làwà. Ìyẹn sì ṣe lórí ètò tèmi. Bẹ́ẹ̀ bá sọ bẹ́ẹ̀. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, mo ní ká tó bẹ̀rẹ̀ ètò yìí gangan. Ó ní àwọn nǹkan kan tá a máa ń ṣe. Ṣé ẹ mọ̀? Bí kí ni? Ẹ mọ̀ nǹkan tá a máa ń ṣe. Ṣé ẹ rò pé wá lọ́fẹ̀ẹ́ ẹ tún lọ lọ́fẹ̀ẹ́ ni? Ẹ ń retí nǹkan kan tẹ́lẹ̀ ni. Kí lẹ retí? Àrí. Kí lẹ pé? Mo ní àrí. Èdè wo? Gbọ́dọ̀ dandan mo retí nǹkan náà ni. Ẹ jẹ́wọ́ pé Ẹ̀gbá lẹ ti wá bí? Ẹ̀gbá mi ti wá o, ọmọ Ẹ̀gbá ni mí. Kí lẹ retí? Ẹ̀gbá ara wa. Gbẹ́mú ní. Owó. Àrí. Ọ̀dà ẹgbẹ̀lẹ́gbẹ̀ ló wà nínú kìnìún yìí. Kí là ń pè é? Ìwé ìfowópamọ́sí wọ́n ṣàǹfowópamọ́ síbẹ̀ ṣá àdẹ̀ ìfowópamọ́ síbẹ̀ náà.
Ó dá yín lójú. Bẹ́ẹ̀ni. Kí lẹ pa àfi síbẹ̀? À ń fowópamọ́ síbẹ̀ àti ìwé. Èyí tó wà nínú ilé yìí ó dá mi lójú pé owó ló wà níbẹ̀. Bá a ṣe máa ń ṣe náà ó di dandan. Àpò ìfowópamọ́sí. Kì í ṣe Èmi ò mọ o. Ọ̀dà ó yá ẹja kà. 1, 2, 3, 4, 5. Ìyẹn abala kan nù. 6, 7, 8, 9, 10, 11. Abala kan nìyẹn. 11, 12, 13, 14, 15. Ó dà abala àkọ́kọ́ la ṣì wà nínú ẹ̀. Abala àkọ́kọ́ la ṣì wà nínú ẹ̀. Ẹ múra mi wá lónìí ni. Mo gbàdúrà kí tó wá náà. Kí lẹ jẹ láàárọ̀ yìí? Àṣìṣe. Àmàlà méjì, àmàlà funfun. Pẹ̀lú ọbẹ̀ ńlá àti adìẹ. Ó ga o. Kí lorúkọ ohun tá à ń lò tó ń bá wa gbé ohùn wa jáde? Èyí tó wà ní ara mi ìyá mi. Ẹ má fi ìbéèrè bí mi léèrè ìbéèrè. Ẹ dá mi lóhùn ni. Kí ni? Ẹ̀rọ gbohùngbohùn ni. Gbohùngbohùn. Kí ló ń lò? Kí tó fi ṣiṣẹ́? Ó ń lu náà. Irú náà wò? Ó ń lu náà jẹba. Oríṣi iná tó ń lò pọ̀. Iná tó ń lò. Ó lo iná. Irú náà wò? Ó lu náà jọba. Láti fi ṣe kí ni? Láti lè fi ṣiṣẹ́. Ṣé iná kankan wà lára yín báyìí ni? Kò sí náà kankan lára mi. Ṣá faná sí ń lára ni? Ẹ ti faná sí tẹ́lẹ̀ kò. Ẹ ti faná sí gbọgbọgbọ kó tó wá. Kó tó di pé ẹ fi sí mi láyà. Ẹ ti faná sí lára. Ilé ìwà ńkọ́? Ṣé yẹn? Àmì ìdánimọ̀ ni tó wà lára yìí. Irú àmì wo ni? Ibi tí àwọn a máa ń pè ní kinní kan ká. Èmi ò mọ ká. Ṣé kábíyèsí àbí o? Kábíyèsí ni. Ẹ mọ̀ pé béèyàn bá ń kọ iṣẹ́ èèyàn máa ń ní nǹkan tí èèyàn fi kọṣẹ́. Bẹ́ẹ̀ni, ìkọ̀wé pọ̀. Bẹ́ẹ̀ni. Nígbà tí alákọ̀wé. Kí lélẹ̀? Ìkọ̀wé ni. Ẹ dá mi lóhùn. Ìkọ̀wé. Ẹ sọ̀rọ̀. Ìkọ̀wé. Ó dà irú bó ṣe wà yìí ká ní mo fẹ́ fi kọṣẹ́ sí. Eléyìí náà ńkọ́? Ìwé ni lọ́wọ́ yín. Eléyìí wá ńkọ́? Ìkọ̀wé. Kí ni orúkọ tí Yorùbá máa ń pè? Orúkọ tí Yorùbá máa ń pè ohun tó wà lọ́wọ́ yín yàrá. Kí lẹ pè léyìí? Ìkọ̀wé ni mo pè. Aláwọ̀. Mi ò fi bẹ́ẹ̀ mọ àwọ̀ dáadáa torí ìgbà tí mo wà ní iléèwé. Ẹ̀yin olódò. Ẹ sì wá fẹ́ gbowó bí? Mo lè kawó bíi tówó kọ̀. Ẹni tí ò lọ léèwé gan mọ owó. Ẹni tí ò lọ léèwé gan mọ owó. Kí ni àwọ̀ aṣọ tẹ́ wọ̀? Ṣé àwọ̀ aṣọ tí mo wọ̀ dúdú wà ń bẹ̀, funfun sì wà ń bẹ̀. Èyí tí mo dá mọ̀ nìyẹn. Àwọn àwọ̀ tí mo dá mọ̀ nìyẹn. Funfun wà ń bẹ̀, dúdú tún wà ń bẹ̀. Ẹ̀rọ àwọn ìyókù tẹ̀wọ̀n ìwà yìí mi ò mọ orúkọ wọn. Kí là ń porúkọ ibi tá a wà yìí? Ta tó ń ṣètò. Ibi tá a wà yìí. Ẹ má máa bi mí léèrè ìbéèrè lórí ètò mi. Kí n lè. Fúngbà kẹyìn báyìí ẹ má bi mí léèrè ìbéèrè yẹn tí má béèrè mí léèrè ìbéèrè. Kí lorúkọ ibi tá a wà yìí? Ibi tá a wà yìí, ibi ìgbóhùnsáfẹ́fẹ́. Láwa yìí. Láwa yìí. Bẹ́ẹ̀ni. Ibi ìgbóhùnsáfẹ́fẹ́ làwọn. Kò ní burú. Bẹ́ẹ̀ bá ní ẹ fẹ́ ya alágídí. Kí là ń pè léyìí tó wà lọ́rùn ọwọ́ tá a máa ń fi sọ́rùn ọwọ́ yìí? Aago ọwọ́. Là ń pè. Ara aago ògiri wà bọ̀ èyí tó wà ní ìbà yìí. Ẹ sọ pé but. Ẹ sọ pé but eléyìí dá lóde but ẹyọ kan ti dé báyìí.
ẹ sọ pé mo ní kí múni má mú ní. ẹ sọ pé but ẹyọ kan ti dé báyìí nínú ẹ̀ ìyẹn bẹ́ẹ̀ ìyẹn lọ nìyẹn. tọ́ ẹja tún tẹ̀síwájú mo mọ̀ wípé bẹ́ẹ̀ ṣe wà yìí irú ẹran ọ̀gbẹ́ wo lẹ fẹ́ràn jù? ẹran ọ̀gbẹ́ tí mo fẹ́ràn jù, mo máa ń jẹ ẹran ọ̀gbẹ́ tó pọ̀ ṣùgbọ́n mo máa ń jẹ ẹran ọ̀gbẹ́ bíi ejò, máa ń jókété. ìgbà wo lẹ jẹjò kẹ́yìn? wọ́n ṣe jẹjò ní alẹ́ àná. ṣéjò máa ń dùn ṣá? ejò dùn. ó dùn dáadáa? bẹ́ẹ̀ni. ejò dùn? bẹ́ẹ̀ni. ọ̀dà ejò dùn. irú ejò wo? àgbàdo. àgbàdo? bẹ́ẹ̀ni. irú ejò wo lẹ tún máa ń jẹ? ejò tí mo ṣe jẹ́ láyé mi nìyẹn. àgbàdo? ẹ jẹ oríṣi inú èrè ó máa ń dùn àbí? nínú àti ẹsẹ̀ adìẹ tẹ sọ pé ẹ jẹ lónìí àbí ìṣẹ̀ṣẹ̀ adìẹ lẹ sọ pé ẹ jẹ? kí lẹ wá sọ pé ẹ jẹ? mo ní mo jẹ adìẹ. ẹsẹ̀ mo pé o. nínú àtàdìẹ wo ló dùn jù? ejò náà dùn. àmọ́ ejò dùn. ó dà yín lójú pé ejò dùn. ẹ jẹ́ ká ọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ kò burú. táwọn èèyàn bá fẹ́ ṣègbéyàwó tó bá fẹ́ lọ sí ṣe ìgbéyàwó ti nílànà òyìnbó tí wọ́n mú wá yẹn àwọn ọkùnrin máa ń wọṣọ kan kí là ń pè é? ẹ dá mi lóhùn kíákíá. dúdú ni. ẹgbẹ́ adé ìṣe ewúrẹ́. aṣọ máa ń wọ aṣọ dúdú tó máa ń wú lára wọn báyìí. mi ò mọ mo sọ fún nígbà tá a bèrè tó kí ni wọ́n ń wọ̀? mo rí nígbà tí mo wà nílé mi mo rí. ó dà kí lóbìnrin wọ̀? wọ́n náà wọṣọ funfun tó máa gùn wálẹ̀ báyìí. olórúkọ? wọ́n sọ fún nígbà tí mo wà nílé mi rí mi. orí yóò gbé bẹ́ẹ̀ ẹ̀yin olódò. ọlọ́run ṣàánú wa ni a máa fowó jẹun. ṣùgbọ́n wọ́n fẹ́ gbowó mi. mo lè ka owó. ẹ lè ka owó. irú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wo lẹ fẹ́ràn jù? ẹ má parọ́. Márúwá. ayọ́kẹ́lẹ́ mo mọ̀ pé. ohun tó ní kálukú fẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni èmi fẹ́ràn márúwá. tàbá aréèyàn tó wò fún tiẹ̀ fẹ́ ràn yín lọ́wọ́ báyìí. kò sí nǹkan tó lè fi ràn mí lọ́wọ́ ṣé ti ṣùgbọ́n lónìí mi ò sọ ọ̀la o. mi ò sọ ọ̀la o. mi ò sọ ọ̀la o ṣùgbọ́n lónìí márúwá ni. ẹ jáde bẹ́ẹ̀. káde bẹ́ẹ̀. irùngbọ̀n kí la máa ń pè? irùngbọ̀n ẹ̀yin náà lè dárúkọ irùngbọ̀n. ó dá yín lójú. bẹ́ẹ̀ ni. ó dà lábala yẹn ẹ lágídí pọ̀ ní ìwé èèyàn bíi ti ń rí lájọ mo ti ń ṣètò yìí. ẹ fẹ́ sọ pé orí yín le nínú 5 tó wà ní abala yìí ẹ ti láǹfààní sí ẹgbẹ̀lẹ́gbẹ̀ tó wà nínú ẹgbẹ̀lẹ́gbẹ̀ náírà tó wà nínú àpò owó yìí. 1 2 3 4 mẹ́rin rèé. ẹ tẹ́wọ́ yín gbà. ẹ ṣe. kò gbá bí ìbá yẹn fi sí. ẹ lè fi sínú tán. ẹ jẹ́ kó síbi. ẹ lè jẹ́ fi sí ló ti di tèmi. tèmi. tẹ bá sì fẹ́ kó sórí tábìlì. ẹ̀yin ará ilé ẹ̀rọ dàbí tẹ́ ẹran ní ìsinmi lónìí. ọ̀dà Yorùbá pọ́nbélé ńlá bala tí a ti ń kó yìí a wà máa gbéra sọ lọ sínú ẹ parí òwe. tọ́ ó yá ẹmí lè tún àwọn àjò yín ó nìyẹn. ó yá. ẹ parí òwe yìí. bí ọmọ yóò ṣe mọ. bí ọmọ yóò ṣe mọ.
owó bí ẹ ló wà. owó bí ẹ ló wà. ẹ farabalẹ̀ sí owó bí ẹ rẹ̀ kankan ọwọ́ alábàágbé ni ó yá ẹ tún mú mi. òwe. ó yá. ẹ parí òwe yìí. àbá ní ìkàndá. àbá ní ìkàndá àbí. àbánikàndá. àbánikàndá. àsìkò yín lọ. àbánikàndá. àsìkò yín lọ. àsìkò yín lọ. àsìkò ti lọ. àsìkò ti lọ. ó yẹ mú mi. ẹ mú mi. gbé kíní ìwà o kí ló ti ń ṣẹlẹ̀ báyìí. ẹyin ẹran yín wá sórí ètò mi lónìí ni. ó yá. ẹ parí òwe yẹn. àwọn tó àwọn jẹun yóò rò lè kí ló máa ṣẹlẹ̀ báyìí. ó yá. ẹ parí òwe yìí. ọ̀nà ló jìn. ó yá. ọ̀nà ló jìn. ọ̀nà ló jìn. ọ̀nà ló jìn. àsìkò yín ilé lọ. ò jìn. ilé o kò jìn. ṣọ́ọ̀bù ńkọ́. òun náà lè má jìn. ẹ farabalẹ̀ sí ẹ farabalẹ̀ sí ọ̀nà ló jìn ẹrú náà ní bàbá. ẹrú náà ní bàbá ẹrú náà ní bàbá. ó yá èwo tún ni. Yeah. ẹ parí òwe yìí. òkété fẹ́ iyán jẹ. iyán jẹ kẹ. òkété fẹ́ iyán jẹ. òkété fẹ́ iyán jẹ. ṣùgbọ́n kò sọ bẹ́ẹ̀. ṣùgbọ́n kò sọ bẹ́ẹ̀. irú ọbẹ̀ wo. ẹ̀gìrì. ẹ̀gúsí. àbí látẹ̀jẹ̀ láàárọ̀ yìí. ẹ̀rú náà. èwo ló tún kù bẹ́ẹ̀. ẹ farabalẹ̀ sí o ẹ ti farabalẹ̀ sí. ó yá. ó yá ó yá ó yá. bàtà orí àkìtàn. bàtà orí àkìtàn. a kì í wọ̀ lọ sóde. a kì í wọ̀ lọ sóde. ẹ farabalẹ̀ sí ẹ farabalẹ̀ sí. ẹ wàá gbà kankan nù òwe bí ẹ ṣe burú tó abala àkọ́kọ́ ẹ̀ ń gbọ́ ẹ bá mi pò díẹ̀ alẹ́ ẹ fẹ́ràn owó pọ̀ ìgbà jẹ́ kí n parí àwọn òwe yẹn fún yín bí ọmọ ṣe mọ kì í jó mọ̀ wá wù bí ọmọ ṣe mọ kì í jó mọ̀ wá wù yóò tàpá sólóore tí ó ràn lọ́wọ́ yóò fi wà rẹ̀ kó bá rẹ̀ òkété fẹ́ iyán jẹ ṣùgbọ́n ilé rẹ̀ kò gba odó ilé rẹ̀ gbódó. béèyàn kan bá ń ṣe nǹkan kan bóyá ó fẹ́ gbìyànjú nǹkan ṣùgbọ́n kò sí ìrànlọ́wọ́ kò ní ipá láti ṣe nǹkan yẹn ó lè sọ pé òkété òun kúkú fẹ́ yán jẹ ṣùgbọ́n ilé òun ò gbódó bó ṣe máa ń sọnù nílẹ̀ Yorùbá wọ́n ní ọ̀nà ló jìn owó yẹn ti máa ń gbọ́ dáadáa ẹrú náà ní bàbá ẹrú náà ní bàbá. àmọ́ tẹ́ ẹ ti ṣe ká tó wá bí o ṣe yẹn náà ti gbàdúrà fún ibi ṣètò wa náà. àṣàgò sí ni àbánikàndá ìkẹ́kọ̀ọ́ ò lè jókòó ẹ wá ń rú àmì ẹ pẹ̀lẹ́ ó yẹ ìpàdé òwe yìí bàtà orí àkìtàn aṣọ lẹ́ẹ̀kan ìparí ẹ̀ ni pé ó ti lùgbà rí kò sí nǹkan náà lé ayé kò sí nǹkan náà lé ayé ó lásìkò tiẹ̀ ìyẹn túmọ̀ sí pé gbogbo abala òwe yẹn mú kankan rí lé o àpò kí la pè kínní. fowópamọ́sí. méjì mẹ́ta ìkẹrin ìkarùn. àwa lá ní nǹkan wa. ẹ ti kó padà. àwa àfilẹ̀ ni nígbà tẹ́ ẹ̀ ti gbà. tọ́ ẹ jẹ́ ká lọ sí abala tí
ó kádì ètò yìí ẹ máa kà láti bí ẹ máa kà débi bí bẹ́ẹ̀ bá ti ń ṣípè ló pọ̀ tó yìí bẹ́ẹ̀ bá ṣe ń ṣípè àpò owó yìí 5 ni yóò máa dín ó yá ẹ bẹ̀rẹ̀. bí mo ṣe mọ eléyìí ni pé wo awo búlù yìí kì í ṣe àwọn ènìyàn dúdú nìkan ni àwọn òyìnbó mú sìn, wọ́n mú àwọn lárúbáwá sìn. àwọn lárúbáwá lárúbáwá àwọn lárúbáwá àwọn lárúbáwá àwọn lárúbáwá. ọjọ́ tẹ gbé síwájú mi ni mò ń kà. ẹ wà mí orí ẹ àbí ò làbí àwọn lárúbáwá lárúbáwá tọ ẹyọkan ti kọ́kọ́ dé àwọn lárúbáwá lárúbáwá ẹ tẹ̀síwájú. bẹ́ẹ̀ ni wọ́n mú àwọn ará ilẹ̀ India sìn bákan náà, ṣùgbọ́n torí pé àwọn lárúbáwá àti àwọn ará ilẹ̀ India ti ní àṣà mọ̀ọ́kọ́-mọ̀ọ́kà pẹ̀lú mọ̀ọ́kọ-mọ̀ọ́kà. ṣé ẹ̀ ń gbọ́ sí àṣìṣe bẹ́ẹ̀ ṣé ẹ̀ ń gbọ́ sí àṣìṣe kan sí. àwọn mi lọ ni. àwọn yìí lọ láìsí mẹ́lìtì ẹ̀rọ. ó lọ ni. tọ àwa ìṣòjòrò ń bí a ní kẹ́ ẹ kà á lọ́nà tí kò kọ́ni lẹ́nu ó yá ẹ tún tẹ̀síwájú. fún nǹkan bíi ẹgbẹ̀rún ọdún kí àwọn òyìnbó amúnisìn tó dé sí àárín wọn, gbàrà tí àwọn amúnisìn palẹ̀mọ́ tí wọ́n kó lọ ni àwọn wọ̀nyẹn tún bẹ̀rẹ̀ sí lo àwọn èdè ìbílẹ̀ wọn ní pẹrẹu. ẹ ti ṣí bẹ́ẹ̀ yẹn tí wọ́n kó kílẹ̀ pé ilẹ̀ kan yẹn náà. mò ń gbọ́ mo fẹ́ wá ní gbàrà tí àwọn amúnisìn palẹ̀mọ́ tí wọ́n kó lọ. ṣé bẹ́ẹ̀ ṣe pé lẹ́ẹ̀kan nù. bẹ́ẹ̀ kọ́ mo pè nìyẹn. ó yá tẹ̀síwájú. ni àwọn wọ̀nyẹn tún bẹ̀rẹ̀ sí lo àwọn èdè ìbílẹ̀ wọn ní pẹrẹu bí wọ́n ti ń lò wọ́n tẹ́lẹ̀ dípò èdè àwọn amúnisìn. títí di òní yìí àwọn èdè ìbílẹ̀ wọn ni wọ́n ń lò jù fún ọ̀rọ̀ sísọ àti ìwé kíkọ láwùjọ wọn. ọ̀rọ̀ ìlò èdè ìbílẹ̀ wa kan ti bá. gankọ méjì ni ẹ kábẹ̀ dáadáa kí náà sọ ẹyọ kan tún ti dín wọn. ọ̀rọ̀ ìlò èdè ìbílẹ̀ wa kan ti bá ni. ẹ ti yọ inú ẹ ti yọ fún eléyìí o. ẹ ti yọ fún eléyìí o. ẹ ti yọ fún òun lẹ́yọ̀ ẹni tún kà ní mo sì tún kà. mo ti yọ tìyẹn mi títú yọ mí lórí ẹ. ẹni tún kà ní. ó yá tẹ̀síwájú ṣùgbọ́n ẹ ti àárín yẹn ó yá tẹ̀síwájú. àmọ́ kò tí ì bàjẹ́ nítorí pé ọ̀nà àtúnṣe ṣì wà. bí ìlò èdè ìbílẹ̀ wa bá máa rí bíi ti àwọn lárúbáwá àti àwọn ará ilẹ̀ India láéláé, àwọn ohun tí a ó ní láti ṣe àti àwọn ìgbésẹ̀ gbogbo tí a ó ní láti gbé ni wọ̀nyí. láéláé yẹn ẹ wà lórí ẹ. kí ni wọ́n kọ síbẹ̀. nǹkan tó wà bẹ́ẹ̀ nínú pé. kẹ tó débẹ̀ ẹ ká kẹ tó débẹ̀. bẹ́ẹ̀ kì í ṣiṣẹ́ o. ẹ ká kẹ tó débẹ̀ ó yẹ ẹ tún ká. ẹ ká. ẹ bẹ́ẹ̀ ṣiṣẹ́ o mo ti ká kí nìyí. ẹ tún ká ẹ tún àárín yẹn ká. bí ìlò èdè ìbílẹ̀ wa bá máa rí bíi ti àwọn lárúbáwá àti àwọn ará ilẹ̀ India láéláé, àwọn ohun tí a ó. ibi tí mò ń lọ gangan nìyẹn bẹ́ẹ̀ yẹn kọ́ ó ń rèé bíi ti ìgbà kì í ṣe bíi ti gbá bíi. ohun tó wà níbẹ̀ ẹ wò ó. ẹ ní sùúrù ẹ báwo bẹ́ẹ̀ ṣe kà á ọ̀dà. bá máa rí bíi ti àwọn. bá máa rí bíi ti àwọn lárúbáwá àti àwọn ará ilẹ̀ India láéláé ìṣe láéláé
láé láé láéláé náà ni mo pè é. kì í ṣe láíláí láéláé kọ́ ni mo sọ, mo ní láé láé láéláé ni mo pè é. láíláí lẹ pé o láéláé ni mo pè é. ẹni láíláí lẹ pé láé láé àwọn ẹ̀sùn ìdúró ń bì í. ohun tí mo ó yà yín lẹ́nu àbí ohun tí mo sọ náà nìyẹn pé láíláí. mi ò ní láéláé o, mo ní láéláé. láé láé ló yẹ kẹ́ ẹ pé ẹni láíláí. irọ́ èmi kọ́ mo ní láéláé. mi ò ní láéláé sẹ́ẹ̀. kí lẹ wá sọ. ọmọ Yorùbá ni mí. nígbà tí kí ni jẹ́ láéláé? kò sí ní jẹ́ láéláé náà. ẹni láéláé. mi ò ní láéláé. ẹni láéláé. láéláé. ẹ tí mo tẹ sọ náà lẹ tún sọ yìí ẹni láéláé láéláé gangan lẹ sọ àbí. láéláé kẹ èmi kọ́ mo sọ pé láéláé. tó ẹ ṣì àìṣòjòrò ń bí ẹ ṣì àìmọye nǹkan náà tún fojú fò lórí ètò ìfún yín ṣùgbọ́n ẹ̀yin náà ẹ yẹ gbà. ẹbí lè bẹ̀rù. ẹ ṣeun ẹrù wa ni àjíyàn. tó lórí ètò Bembeyeke Yorùbá Pọ́nbélé tó ní abala mẹ́ta Yorùbá Pọ́nbélé ẹ parí òwe àti kíka Yorùbá lọ́nà tó yọ̀mọ́ni lẹ́nu tí ó sì lọ gerege pẹ̀lú eléyìí bàbá ní àwò báwo lẹ ṣe rí ètò ọ̀hún sí. ohun tí mo rí nípa ètò yìí pọ̀ nítorí pé àkọ́kọ́ torí tá a bá wo àyíká wa agbègbè wa àti ipò tí a bára wa a rí i pé èdè wa ó ti ń parẹ́. ọ̀pọ̀ òbí ló jẹ́ pé nígbà tí wọ́n bá bí ọmọ wọn kì í fẹ́ kí wọ́n sọ èdè tiwa. wọ́n á ní wípé dandan èdè Gẹ̀ẹ́sì ni kó máa sọ. tá a bá sì wò àwọn òbí tó kọ́ àwọn ohun tí wọ́n fi kọ́ wọn òun leléyìí. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ sì pọ̀ nínú èdè Yorùbá tó jẹ́ ní wípé ó ti ń parun ṣùgbọ́n nípasẹ̀ ètò wa yìí mo rí wípé ó jẹ́ ohun tó yẹ pé ó máa gbé èdè wa pàápàá àṣà wa ó máa gbé e lárugẹ. àti ìkejì tí mo rí nínú ẹ̀ ni wípé tá a bá wo ìpele òwe yẹn ọ̀pọ̀lọpọ̀ wa lè yẹ pé a fi bẹ́ẹ̀ mọ òwe á tilẹ̀ mọ̀ gan ṣùgbọ́n a ti gbàgbé. ṣùgbọ́n nígbà táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí í wò nígbà tí tó bá lọ tó bá ń wò gan pàápàá bí àwa lóye ètò ẹlòmíràn tilẹ̀ máa fi ìdáhùn sí ní ìdáhùn tiẹ̀ sí ìdáhùn báyìí ni. ṣùgbọ́n nígbà tó bá di pé ẹ sọ ìdáhùn ìbéèrè náà a ní mo sì ti máa ń gbọ́ kinní tẹ́lẹ̀ o nígbà tí mo wà ní kí bàbá máa fi ń bá wa sọ̀rọ̀ ní Ṣàngó Òde bàbá máa fi ń bá mi sọ̀rọ̀ ṣùgbọ́n a ti gbàgbé nítorí pé ilé ẹ̀kọ́ tá a lọ wọn ò fi èdè wa wọn ò fi kọ́ wa àwọn nǹkan wọ̀nyí dẹ̀ nìyí wọ́n ti pátì nítorí pé tá a bá wò kódà tó bá fẹ́ gbà sẹ́nu iṣẹ́ gan wọn ò lè sọ fún yín pé ẹni tó iṣẹ́ gbèrè Yorùbá dáadáa wọn á fi èdè Gẹ̀ẹ́sì wọn máa fi bí léèrè béèrè ẹ̀yin náà kèrè ẹ̀yin nífẹ̀ẹ́ sọ ẹ̀yin nífẹ̀ẹ́ ní pé ẹ gbọ́ Yorùbá. kọ́dà ń ṣe gbogbo iṣẹ́ náà ló nílò pé ká ẹ sọ Gẹ̀ẹ́sì. bẹ́ẹ̀ni ó sì ti máa ń ṣàkóbá fún ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ mìíràn ibi tó bá yẹ kó sọ ọ ti di pé ẹni tó wà nígbà yìí Yorùbá ló gbọ́ o ṣùgbọ́n ẹni tó yẹ pé Yorùbá la fi kọ́ ẹ dàgbà tó yẹ pé o ò gbọ́ èdè Gẹ̀ẹ́sì tẹ́lẹ̀ o torí ẹ dẹ̀ pé dáadáa a rí i pé nígbà tó bá yẹ nínú àwọn abẹ́rẹ́ sí sọ̀rọ̀ òyìnbó tó fowó rà nípasẹ̀ yẹn a rí i pé ẹni tó wá bí wọ́n fẹ́ ra nǹkan lọ́wọ́ ẹ̀ ní tàbí ó fẹ́ ṣe nǹkan lọ́dọ̀ tẹ́ kó máa fún ọ̀pọ̀lọpọ̀ ó máa jèrè ọ̀pọ̀lọpọ̀ nǹkan nípasẹ̀ ẹ̀yin náà lọ. so eléyìí ṣùgbọ́n mo rí i pé ohun tí à ń ṣe yìí nígbà táwọn èèyàn bá wò á rí i pé abẹ́rẹ́ sí ní kọ́ àwọn ènìyàn lọ́pọ̀lọpọ̀ nǹkan èyí tẹ́ ní kí n ka ìwé ọlọ́pọ̀ ọgbà kò ṣe pé bí a lè kàwé ṣùgbọ́n àmì àwọn àmì ṣẹ́rí àwọn àmì yìí iṣẹ́ tó ń ṣe nínú ká máa ka Yorùbá ó pọ̀ gan. a ní àwọn nǹkan bẹ́ẹ̀ náà nínú èdè Gẹ̀ẹ́sì kọ̀ọ̀kan náà tó yẹ pé ọ̀rọ̀ kan tó ti a lè fi ayájẹ́ àyálò ló máa jẹ́ kò lè jẹ́ èdè Gẹ̀ẹ́sì ló ti yá wọlé the protage ìyẹn ní àmì kan lórí ṣùgbọ́n wọ́n yá wọnú èdè Gẹ̀ẹ́sì. so a rí i pé irú àwọn nǹkan bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn ló yẹ pé kò lè ka Yorùbá tàbá sì lè wọ́n pàápàá gan láti ìpele ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀
Yorùbá ti parun. Ẹ máa rí olùkọ́ tó jẹ́ pé ó ń kọ́ àwọn ọmọ gẹ́gẹ́ bí èdè olùkọ́ tó ń kọ́ àwọn ọmọ àwọn akẹ́kọ̀ọ́ lára bí wọ́n ṣiṣẹ́ bí abi iṣẹ́ 15 Yorùbá wà lára ẹ̀ o ṣùgbọ́n bàtú bá dorí àti kọ́ Yorùbá a ní ara ẹgbẹ́ ṣe lè báyìí o adé rí pé ibẹ̀ gangan ní orísun ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ti ya olódo tí wọn ò lè ka Yorùbá dáadáa. Mo rántí ní ìgbà kan gẹ́gẹ́ bí iṣẹ́ olùkọ́ níléèwé tí mo ti ń ṣiṣẹ́ nígbà tí ọmọ yìí parí iléèwé 6 ó wá fóun fẹ́ ṣiṣẹ́ àdánwò àwa fi sí yàrá akẹ́kọ̀ọ́ a fi Yorùbá dánwò pé ṣó lè ka Yorùbá àbí kò lè ka Yorùbá o kí nìdí àti ka Yorùbá àti pé mo ń ṣe iṣẹ́ tó ṣe gíní wọ́n bá ti mọṣẹ́ ìṣirò àti èdè Gẹ̀ẹ́sì méjì yẹn náà ń sábà lò wọ́n máa fẹ́ dẹ́yàn wò méjì yẹn náà ń sábà lò. Nígbà tó wá di pé ní ìtẹ̀síwájú iṣẹ́ yìí nígbà tó tó àkókò kan ó fẹ́ kọ́ Yorùbá yìí ó bá mi ọ̀gá màlè ní ilé ká Yorùbá dáadáa bá lájọ́ sí báyìí. Mo wá wò pé àwọn yìí sì gbọ́dọ̀ mọ nǹkan bí bá ti sọ pé lọ́kọ́ wọn bó ṣe mọ̀ gan-an kí ló fẹ́ kọ́ wọn nǹkan tó ń fún ara ẹ̀ mọ̀ ẹni tó sì parí iléèwé ẹ̀kọ́ 6 kí ló fẹ́ lọ kọ́ wọn kò lè sí nǹkan tó fẹ́ kọ́ wọn. Wọ́n rí pé ibi ìbàdàn gangan ni orísun ọ̀pọ̀lọpọ̀ ọmọ tó ya olódo tí wọn ò lè ka Yorùbá. Ṣùgbọ́n nípasẹ̀ nǹkan wọ̀nyí a rí pé táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní wò a fi ń jí èdè Yorùbá wa. Bẹ́ẹ̀ni. ẹ ṣé ẹ bá dárúkọ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Ọ̀gbẹ́ni Mádẹ̀yìnlọ Ọlálékan Adédayọ̀. Bàbá làwọn tó fẹ́ darapọ̀ lórí ètò ńkọ́. Wọ́n máa bọ̀. Ó dùn wọ́n tún gbowó relé bẹ́yìn náà ṣe gbowó relé. Owó tí gbogbo àwọn pọ̀ ẹgbẹ́ owó kò pọ̀ kì í mà ṣeré ẹ mà gbowó. Ẹ̀hún tẹ́ gé kúrò nínú ẹ̀tọ́. Èmi kọ́ mo gé. Ẹ̀yin náà burú. Ẹ̀yin mi kọ́. Ẹ̀yin náà burú. Ẹ̀yin fúnra yín lè. Orílẹ̀ 10 lè gé tán kúrò ní. Nínú mélòó? Nínú 15. Ẹ wàá gbìyànjú. Gbìyànjú bí ti bó bá délé ní ìṣètò bá ní kílẹ̀ mú bọ̀. Ẹ wàá dé tẹ́lẹ̀ bọ̀. Inú ọkọ̀ ẹ̀bẹ̀lẹ́gbẹ̀ lọ́fi sínú ilé ìfowópamọ́sí 15 lọ kó síbẹ̀ bẹ́ẹ̀ lẹ́wà rí kóbọ̀ máa ní mo ní nǹkan kóbọ̀ náà ní ṣé máa sọ fún kí máa mú kóbọ̀ ní. Kí ló dé? Ojú tì ní. Ọ̀dà kò ní sí ìṣòro tó ẹ̀yẹ wa kò ní jù báyìí lọ lórí ètò àmọ́ rírì ẹ ṣé o tẹ̀ wá bàbá lẹ́yìn tí ẹ tún fẹ́ tẹ̀ nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ ètò yìí ẹ fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn eléyìí tí ẹ fi láǹfààní láti kàn sí wa ẹ fi ṣọwọ́ lórí ẹ̀rọ ti WhatsApp lójú òpó ayélujára lọ́wọ́ kan a sọ àsìkò tí yóò bọ̀ sí àmọ́ rírì yín Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ tèmi o Bẹ́mbẹ́yẹ́kẹ́ lè ń pè mí lónìí mọ́ ọ̀kan tí wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́ ẹ máa pín fáwọn ẹlòmíín bẹ́ẹ̀ ṣe ń lọ sójú òpó ìsọfúnni tí ẹ̀ ń fi ìròyìn hàn yẹn ẹ máa pín lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Jàǹfààní oṣù December tọdún tuntun 2025 ní Eastnard Estate Ṣìmáwá agbègbè táyé ń sọ. Eastnard Homes and Properties real estate tó fà bọ́yọ̀. Lóṣù December tọdún tuntun 2025 yìí ralẹ̀ sí Eastnard Estate Ṣìmáwá kí o sì gba 500 blocks ìkọ́lé 10 bags of cement 5 tons of granite. Ohun tó dára jùlọ fọlọ́gbìn ènìyàn ní láti ralẹ̀ tí yóò ṣàǹfààní tí yóò sì tún rọ̀ ọ́ lọ́rùn láti ní lára àwọn ohun èlò ìkọ́lé. Èyí tí lọ dùn jù ènìyàn 5 tó bá kọ́kọ́ sanwó ni yóò lẹ́tọ̀ọ́ sí àǹfààní yìí o. Eastnard Homes and Properties dúpẹ́ lọ́wọ́ àwọn tó ti ń ralẹ̀ lọ́wọ́ wọn kó lè jàǹfààní ńlá bàǹtàbàǹtà yìí. Ralẹ̀ sí Eastnard Estate Ṣìmáwá sanwó lẹ́ẹ̀kan lásìkò December tọdún tuntun 2025 yìí pẹ̀lú 3.5 million naira plọ́ọ̀tì kan. Fún àlàyé sí ẹ pè 08104441104 tàbí 0912-985-9600. Lọ́dún yìí àǹfààní ńlá rèé o má jẹ́ kó fò ọ́ ru. Ẹ máa bá wa wo Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV tẹ́ bá dẹ̀ ti wò tán ẹ máa bá wa share ẹ̀ ó kún fún ọgbọ́n ó kún fún ìmọ̀ ó kún fún òye ó dẹ̀ tún kún fún àṣà àti ìṣe pàápàá tilẹ̀ Yorùbá.